Only Jesus TV. Ẹ bá wa wo fídíò yìí. So ìgbà tí mo ti wá ń gbọ́rọ̀ yẹn lemọ́lemọ́ these days tó jẹ́ wípé mo tún wá confirm ẹ̀ ní àti ẹnu àwọn bàbá wa kan tí wọ́n lọ sí hajj tí wọ́n jẹ́ alhaji àtàwọn ìyá wa kan alhaja. So mo ń gbọ́ lemọ́lemọ́ ṣá something like that. So mo wá ní kí n wá béèrè pé bóyá maybe if it is true then so màá lè mọ bó ṣe rí. So nípa wípé wọ́n ní tí hajj tí ẹ máa ń lọ yẹn bóyá ẹ lọ sí Mecca or something like that tẹ́ bá lọ sí hajj ṣá pé wọ́n máa ń fa irun orí yín irun abíyá yín àti irun abẹ́ yín. Ìbéèrè mi àkọ́kọ́, ṣé lóòótọ́ ni pé wọ́n máa ń fa irun orí yín àti irun abíyá àti irun abẹ́ yín? Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè mi ẹ̀kejì it goes like this. Tó bá yẹ pé lóòótọ́ ni pé wọ́n á fa irun abẹ́ irun orí àti irun abíyá yín, ǹjẹ́ tí wọ́n bá fa irun yẹn tí wọ́n máa ń kó fún yín kẹ́ kó padà wá sílé, àbí ó níbì kan tí wọ́n máa ń dà sí, àbí ẹ̀yin fún ara yín tí ẹ̀ ń kó irun yẹn fún wọn, ṣé ẹ mọ nǹkan tí wọ́n fi irun yẹn ṣe in particularly? I don't know. Tó wáyé pé irun tí wọ́n ń gbà lọ́wọ́ yín yẹn bóyá nǹkan tí wọ́n fi ń ṣe bóyá ẹ̀yin náà. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Mo fẹ́ sọ nípa question tí ọmọbìnrin yẹn tó béèrè yẹn, ìyàwó MS bàbá. Ìyàwó MS bàbá. Ìbéèrè tá béèrè yẹn, ẹ̀yin náà ìbéèrè yẹn ó yé ìyàwó MS bàbá ju àwa tá ń béèrè lọ. Ẹ ń béèrè pé àwọn tó àwa tá lọ sí èmi náà mọ̀ lọ́bẹ̀, àwa tá lọ sí Saudi Arabia tá lọ sí hajj àbí a lọ sí kankan, ẹni irun orí tí wọ́n fá àti irun ẹpọ̀n àti irun ìdí àti irun tó wà nídìí obìnrin àti irun tó wà nídìí ọkùnrin, ẹ̀ ń béèrè pé ibo ló ń kó irun yẹn lọ, pé tán bá gba irun yẹn lọ́wọ́ wa pé ṣé wọ́n tún dá padà fún wa ni? It's a very very good question. Àtìgbà tí ìyàwó MS bàbá ti ṣe béèrè yẹn, mo sáà wo orí social media bí amarẹ́ni tó máa dá lóhùn. Ìgbà tí mi ò dẹ̀ ẹni tó máa dá ìyàwó MS bàbá lóhùn, òun lèmi ti sọ pé máa dá lóhùn lórí alájì náà lèmi. Sẹ́rí àgbàlagbà ní etí, àgbàlagbà àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe àbí àgbàlagbà ilẹ̀ Yorùbá, wọ́n ní etí báyìí òun lobìnrin fi máa gbóhùn orò. Tó bá ń ṣe orò vim obìnrin ò lè rí bẹ̀tì, òun náà máa gbọ́ nú ilé. Ṣé rí irun tó ń gbà lọ́wọ́ wa, irun wọn yẹn ni àlọ́ rámirámi, ẹnìkan ò gbọ́dọ̀ rí àbọ̀ ẹ̀. Ìjọ tá bá ti rí àbọ̀ irun yẹn kò ní sí nǹkan tó kò ní Saudi Arabia mọ́. Ìyàwó MS bàbá, ìyàwó MS bàbá, ìdè hear me. Mo ní ìjọkíjọ́ tẹ́ bá ti gbọ́ pé irun yẹn irun tó ń gbà ní orí ọkùnrin àti èyí tó ń gbà ní abẹ́ ọkùnrin àti èyí tó ń gbà nínú ìdí obìnrin àti èyí tó ń gbà ní orí obìnrin, mo ní etí la fi ń gbọ́. Tó bá ti gbà ẹ lè rí ìpadàbọ̀ ẹ̀ mọ́. Ìjọkíjọ́ tẹ́ bá ti rí ìpadàbọ̀ ẹ̀ kẹ́ mọ̀ pé kò ní sí nǹkan tó ń pè ní Saudi Arabia mọ́. Bí ẹni tó bá wùn tí ò bá fẹ́ mú irun okùn àti irun orílẹ̀, ẹni tó bá wùn tí ò bá fẹ́ fi irun abẹ́lẹ̀ àbí ẹjẹ́ ń pè bẹ́ẹ̀, so ẹni tó bá wùn tó bá fẹ́ mú tiẹ̀ lẹ̀ kò ní wulẹ̀ lọ sí Saudi Arabia, kò ní wulẹ̀ lọ sí hajj ni. Irun yẹn wọ́n gbà ń tòótọ́, wọ́n gbà gbígbà tó ń gbà yẹn Ọlọ́run Ọba tó ní ayé àti ọ̀run, òun nìkan ló mọ nǹkan tí wọ́n fi lọ́n ṣe. Mo máa ń sọ̀rọ̀ kan sẹ́rí Saudi Arabia, àwọn náà ní traditional bí a ṣe ń ṣe yìí. Ẹ wo adúrú orí tó ń lọ sí Mecca tí wọ́n gba irun orí àti ọkùnrin. Ẹ wo adúrú obìnrin tó ń lọ sí Mecca
tí wọ́n gba irun orí wọn àti irun ìdí wọn kódà kọ́ máa kó sínú yàrá kankan kọ́ kó sínú kọ́ kó gbogbo irun yìí sínú inú kọ̀ńténà abẹ́ẹ̀dì tó kọ̀ńténà 10 kí ni mo sọ á ti tó kọ̀ńténà 1 million kò sẹ́ni tó lè fojú rí a lè fojú rí ìjọba bá ti fojú rí nǹkan bàjẹ́ tó bá jẹ́ àwọn oníṣẹ̀ṣe ní odò Ọ̀ṣun ló ń gba irun orí àti irun orí ọkùnrin àti irun obìnrin tó bá jẹ́ àwọn oníṣẹ̀ṣe ló ń gba ni àṣàyàyàyàyà nǹkan tí orí social media ti dàrú tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ bá lọ sí Jerusalem tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ sí ṣe ní Jerusalem ẹ sọ fún wa ẹjá mọ̀ ẹ bá wa comment a fẹ́ gbọ́rọ̀ ní ọ̀dọ̀ àwọn tó ń lọ sí Jerusalem ẹ̀yin tẹ́ lọ sí Jerusalem ṣé bọ́ sẹ́ ń kọ́ nìyẹn àti ẹ sọ fún wa àti irun orí ẹ̀yin tẹ́ bá lọ sí Jerusalem ẹ bá wa béèrè tí ò bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé bóyá ègéta sí bí ó ní bó ṣe jẹ́ irun yẹn ní bó ṣe jẹ́ Ọlọ́run mo bẹ̀ ọ́ má pa kádàrá mi má padà sáyidá Ọlọ́run má pa kádàrá mi dà sáyidá Ọlọ́run má pa kádàrá mi sáyidá Ọlọ́run tábàárí bí kébi tó bá mú irun mi wọ̀ Ọlọ́run tó bá jẹ́ kádàrá mi lọ́lọ́ ń bẹ̀ bá mi dá kádàrá mi padà fún mi. So ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí nǹkan yẹn Ọlọ́run nìkan ló yé ẹ̀yin tẹ́ lọ sí Israel tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mọ̀ ọ́ ẹ má jẹ́ ó pẹ́ nífẹ̀ẹ́ pẹ́ nínú orí ètò yìí. àmúbọ̀ Evangelist Noah kó tó di pé wọ́n fèsì èsì aláàjì yìí mú kí wàá ní ìkànnì Only Jesus TV a kú wíkẹ́ndì o ìpalẹ̀mọ́ ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ la wà yìí lórúkọ Jésù á dára fún wa Ọlọ́run ní fi wá sílẹ̀ gbogbo bí tí a pátápátá ni mo fi kí wa o ní Nàìjíríà yìí ni tàbí ní United States United Kingdom gbogbo pátápátá ni mo kí lórúkọ Jésù Kristi ààbò Ọlọ́run á dájú lórí wa lórí pa ohun tó ń lọ tó ń ṣẹlẹ̀ tí ó ń gba orí afẹ́fẹ́ káàkiri tí arábìnrin yẹn tó jáde gbogbo àná láti rí fídíò yẹn tó fi béèrè nǹkan tí ò yé tí aláàjì fi jáde láti wá dáhùn pé ìbéèrè yẹn ti ń já àwọn èèyàn ti pẹ́ kò sẹ́ni tó jáde nínú àwọn mùsùlùmí nínú àwọn àfà ṣùgbọ́n òun gẹ́gẹ́ bí aláàjì ó kàn òun náà pé kóun náà wá fèsì aláàjì yẹn ti fèsì o lórí kíni lórí pé ní ájì tí wọ́n ń lọ wọ́n máa ń fa irun wọn irun orí irun abíyá irun abẹ́ pé ṣé irun yẹn ibo ló ń wọlẹ̀ sí báwo náà ṣe ń ṣe wọ́n ń rí gbà padà kí ni wọ́n ń fi irun yẹn ṣe aláàjì yẹn dáhùn ó sọ wípé etí lobìnrin fi ń gbóhùn orò ni o tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ yẹn wọ́n ti gbà nìyẹn àwọn kì í gbà padà mọ́ ohun tó dẹ̀ fi ń ṣe àwọn ò mọ̀ o bóyá wọ́n fi ń gbógun ti ìṣẹ̀dá àwọn ni àwọn ò mọ̀ aláàjì yẹn ṣàgbàdúrà fún ẹ pé tó bá ti nínú ìdè tóun ti jura àwọn sí nípa irun tí wọ́n gbà yẹn kọ́lọ́hún kó kó òun yọ aláàjì yẹn wá béèrè ìbéèrè kan òun ló gbé Evangelist Ezekiel Noah wá wọn bá ti máa jáde lórí ọ̀rọ̀ yìí so fẹ́ kí gbogbo wa ká gbọ́ ìdáhùn Evangelist Noah lórí ìbéèrè tí aláàjì yẹn béèrè wípé ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ní Jerusalem àwọn tí wọ́n rìn àjò lọ sí Israeli Jerusalem ṣé wọ́n máa ń fa irun orí tiwọn náà ṣé wọ́n máa ń fa irun ara wọn irun abẹ́ wọn ṣé wọ́n máa ń gba ṣé bọ́n ṣe ń ṣe ní àjì yẹn ní ti àwọn mùsùlùmí ṣé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà fún àwọn kìrìsìtẹ́nì tó ń bá lọ sí Jerusalem so ìbéèrè yẹn ìdáhùn ti wà fún báyìí so Evangelist Ezekiel náà àwọn ti fẹ́ dá wa lóhùn ẹ jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ viral o kí gbogbo àwọn èèyàn kí wọ́n kẹ́kọ̀ọ́ kí wọ́n gbọ́ àwọn tí wọ́n mọ ìdáhùn tàbí tí ò yé wọn tẹ́lẹ̀ pé bóyá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní ìlànà ti kìrìsìtẹ́nì náà tí wọ́n bá dé Jerusalem ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Evangelist Ezekiel Noah ẹ ṣé yóò dára fún wa mò ń padà bọ̀ ó yá lókè lọ́hùn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run hallelujah mo kí bàbá tí wọ́n sọ̀rọ̀ nínú fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti share fídíò bàbá fún mi so níbi tí lady kan ti béèrè nípa àwọn tó bá ti lọ Mẹ́kà rí tí wọ́n ń fa irun orí wọn so fa irun abẹ́ wọn náà bàbá dẹ̀ ti reply sí torí àwọn ti lọ Mẹ́kà so nínú fídíò wọn ni wọ́n ti wá sọ wípé àwọn tó ń lọ Jerusalem náà pé síbẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe fún wọn ní Jerusalem ẹ ṣé mo dúpẹ́ fún ìbéèrè tí bàbá béèrè kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n ń lọ Jerusalem kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé bóyá wọ́n wá ní lẹ́yìn tẹ́ parí pilgrimage yín o àbí bẹ́ẹ̀ ṣe lọ yìí o ó yá o ẹ wá gé irun orí yín ẹ wá gé irun abẹ́ yín ẹ wá gé irun abíyá yín kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn èèyàn wa tó sì ń lọ wọn sọ pé àwọn ń lọ torí pé ó jẹ́ òfin àti ìlànà ìjọsìn
wọ́n ń lọ láti lọ ní ìrírí àti mọ àwọn ibi kankan tí wọ́n ti kà nínú bíbélì, àwọn ibi tí Jésù gbà kọjá, táwọn àpọ́sítélì rán yẹn, táwọn wòlíì ti kọjá, àwọn ibi iṣẹ́ ìyanu, àwọn kankan. So láti ẹlòmíà lọ láti lọ ṣèwádìí. So wọn lọ as a religious act, torí pé ọ̀rọ̀ tí Jésù sọ ní the book of John chapter 4, ó ní ẹ̀mí ni Ọlọ́run, àwọn tó bá fẹ̀sùn kò lè ṣàìsí ní ẹ̀mí àti òtítọ́. So wọ́n dẹ̀ sọ fún wa pé kì í ṣe lórí òkè níbí àbí lọ́hùn ní Jerusalem àbí Samaria láti máa ti nílò àti máa sin Ọlọ́run, but anywhere tá a bá wà a mọ̀ wípé à ń sin Ọlọ́run. So wọ́n lọ́bẹ̀ tó religious kíní right pé ká lọ fojú hàn o, mo wá lọ́dún yìí ó jẹ́ mo wá lọ́dún tó ń bọ̀, kò sí nǹkan tí ó ń jẹ́ bẹ́ẹ̀. So àwọn ò ń ṣe lọ́dọ̀ tiwa, kò sí bẹ́ẹ̀. Àwọn mùsùlùmí àwọn ni wọ́n ń ṣe ní inú ẹ̀sìn ti tọ̀dọ̀ wọn. God bless you, sir. ẹ máa ṣeun gbogbo àtàdìjọ farabalẹ̀ tí a wo fọ́nrán yìí láti ìbẹ̀ títí dé òpin. Ìdáhùn náà láti gbọ́ látẹnu evangelist Kenua yẹn o. Ní ti Christianity, àwọn tí wọ́n lọ sí Jerusalem tí wọ́n rìnrìn àjò Israeli, wọn kì í ṣe o, wọn kì í fárun níbẹ̀ o, wọn ò fárun níbẹ̀ o. Kò sí ohun tó jọ yí pé wọ́n ń fa irun orí tàbí wọ́n ń fa irun abẹ́ o. Àwọn mùsùlùmí àwọn ni wọ́n mọ ohun tí wọ́n rí lọ́bẹ̀, tí wọ́n fi wá ọwọ́ tó fi jẹ́ pé tí wọ́n bá lọ sí àjì, àwọn aṣíwájú ẹ̀sìn wọn níbẹ̀ wọ́n máa fa irun orí wọn, wọ́n máa fa irun abẹ́ wọn, wọ́n máa tí wọ́n dẹ̀ mọ ohun tí wọ́n fi ń ṣe tàbí ibi tó ń wọlé sí. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ìròyìn ayọ̀ tèmi kàn ní fún ọ ní pé tó bá rí pé ọ̀nà yẹn ó ti sú ọ, àyè wà lọ́dọ̀ Jésù o. Ayé ṣì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀, wọlé nísinsìnyí. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. So Jésù á fi tayọ̀tayọ̀ gbà o. Ní ọ̀dọ̀ ẹnìkan ní ìyè wà, òun ní ọ̀nà òtítọ́ àti ìyè. So yóò gbà ọ́ tọwọ́ tẹsẹ̀. Ó lẹ́nikẹ́ni tó bá tọ̀ mí wá, èmi kì yóò tánù bó ti wù kó rí. Ẹ jọ̀ọ́ bá wa láìkì fọ́nrán yìí, kẹ́yìn náà kẹ́ sọ méjì tàbí mẹ́ta bí fọ́nrán yìí bó bá ṣe yé yín sí. Láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.